Audio Jungle. Ó ní gbogbo tí ń bẹ láyé mọ̀mọ́ lórí àìmọ̀ kan. Lórí àìmọ̀ kan, ní wàá inú jẹ́hàn, ní tí ń bọ̀ á ní pé èyí tó burú jù níbẹ̀. Àwọn tá a wá láàmọ́ kéwú, á tó wá máa pàtẹ́wọ́ pẹ́ntì ọ̀mọ́ kéwú. Ẹ̀yẹ́ ń sórí àga, ẹ tún wá pàtẹ́wọ́ fún un. Wọ́n ní wàá inú jẹ́hàn. كفى بكداء أن ترى الموت شافيا وأن الملايا قد غزونا أمانيا kí wọn lọgẹ ọgárùn tí sèyàn láyé nígbà yòówé ètò àǹtàrà ni máa ń tà ṣááríà pé ikú yìí náà ni ẹ̀yin lẹ́lẹ́gbà wàhálà ẹ̀yin àfà ẹ̀yin lẹ́yìn ọmọkéwú àtọwárà àtọmọké wọn pàtẹ́wọ́ bẹ́ẹ̀ tí ọmọké lórí àìmọ̀kan èyí táwa ń bẹ gbogbo ẹ̀yà àfa oníkéwù ọ̀rọ̀ táwa sọ lọ́dọ̀ wa ni tẹ́nìkan bá sọ tí ọ̀dà man kana yu'minu billahi wal yawmil akhir parí ẹ̀ falyaqul khayran ẹ dákẹ́. Alhamdulillah, adúpẹ́ fún Allahu subhanahu wa ta'ala, atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ìkẹ́ Allahu azza wa jal àtúrà alì jẹta rẹ̀ kó má bá Ànábì wa Muhammad, kó má bá wọn ará alì rẹ̀, kó sì má bá wọn sàhábà rẹ̀. Ẹ̀yọ́ máa yẹ wá nínú Islam lórí sunnah Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, akíra wa ìpẹ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Na'am, gẹ́gẹ́ bá ti máa ń sọ ìpẹ́nu dára tẹ́lẹ̀ ṣe fún wa òun ni pé àwọn ọ̀rọ̀ lóye bí èyí tá ń sọ yìí ẹ má ṣe máa bá wa tàn ká kẹ má bá wa pín ká kánfààní rẹ̀ kó lè bá kárí. Ọ̀rọ̀ tí Professor Khidir Abdul-Baqi ìwò tí wọ́n sọ èmi tí ń wo pé kí ni dédé tí mo fẹ́ ṣe nípa àlámọ̀rí náà, so kí ni justice tí mo fẹ́ ṣe nípa ọ̀rọ̀ tí wọ́n sọ lórí èyí ẹni àánú ẹni ìsìnà tí ń bẹ ní Èkó yìí, Habibullahi Adam, Mudirul Markaz. So àkọ́kọ́ náà ọ̀rọ̀ tí Professor Khidir Abdul-Baqi sọ wallahi òdodo ni, so ẹnìkan ò ní ja ìjẹ́ òdodo eléyìí àfẹni tí ò bá mọ̀ tí ń ṣe. Na'am, Professor Khidir Abdul-Baqi wọ́n lè ní àwọn lapses ní èyí tó pọ̀ gan, so lapses níbi manhaj àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oye, so ṣùgbọ́n tó òdodo bá wá kò bá jẹ́ látọ̀dọ̀ ẹni téèyàn ò fẹ́ in tí ó gbé dání, èèyàn gbọ́dọ̀ àkọ́rọ̀ ìpè kìíní yẹn òdodo ni. Ọ̀rọ̀ tí wọ́n sọ yìí lórí ọ̀gbẹ́ni ẹni àánú tí ń wíwíkúwì ní Èkó yìí, èèyàn Habibu, òdodo ni tí wọ́n sọ lágbẹ̀rin yìí. So ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí Professor Khidir Abdul-Baqi sọ lórí pé ẹni yìí, that is Habibu, pé aláìmọ̀kan èèyàn ni, aláìdákanmọ̀ èèyàn ni, tó sì rí bẹ́ẹ̀ oye, ó sì wà obvious pé olódo ni, orí rẹ̀ kú gan nípa ìmọ̀ oye, so ipe àmọ́ wá rí àwọn èèyàn tó já sí wípé àwọn tún rìn nínú ojú ọ̀nà ẹ̀kọ́ tayọ ibi tí eléyìí kan jókòó sí tẹ́tẹ́rẹ́ tó ń rò pé bẹ́ẹ̀ òun ti achieve àwọn ìmọ̀ kan tí ó tún máa pe gbogbo ìmọ̀ mọ́ra rẹ̀, táwọn ọmọ lẹ́yìn rẹ̀ tí wọ́n dákan mọ̀ náà tí wọ́n tún máa wá gbé lẹ́yìn pé gbogbo ìmọ̀ ayé pátápátá ni aláìmọ̀kan wọ́n mọ̀, ni Habibu wọ́n mọ̀ oye. So tá sì rí àwọn ẹni tó yá sí pé àwọn tẹ̀síwájú nínú ẹ̀kọ́, so wọ́n dé ibi tí ẹ̀kọ́ ń dé nípa ti ìwé ẹ̀kọ́, bó ti yá sí pé ọ̀pọ̀lọpọ̀ wọn lè láwọn àṣìṣe, wọ́n sì lè ní àwọn ibi tó yá sí pé so ó bùkátà sí àtúnṣe àti àkíyèsí, so pẹ̀lú ẹ̀rí àti ìmọ̀ oye. So nípa ipẹ́ ẹlòmíì ń bẹ́nu wọn tó gbé bídíà àti àdádálẹ̀ dání, so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn ọ̀rọ̀ míì tó yá sí pé kò tiẹ̀ bá mọ̀ lọ rárá. So àmọ́ so àwọn èèyàn tó yá sí pé ojú wọn tún tó ẹ̀kọ́ ń bẹ tó yá sí pé wọ́n lè correct ẹni yìí, so wọ́n lè gbé padà pé a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń sọ ìsọkúsọ àti ìwíkúwì ni, so àwọn èèyàn ni wọ́n tún máa wá rí tí wọ́n tún máa wá hó lẹ́yìn rẹ̀, so tí wọ́n tún wá máa ṣe kíni, tí wọ́n tún wá máa gbé lẹ́yìn. Ọ̀rọ̀ tí Professor Khidir sọ yìí, so èyí tó báyàn nú jẹ́ jù nínú ọ̀rọ̀ tí Professor Khidir sọ yìí ni pé ayé ibi tí Professor Khidir ti sọ̀rọ̀ yẹn, malam mi ò bá ń dó màáyún kankan ń bẹnu ẹni tí ń kín Habibu lẹ́yìn, ń bẹnu ẹni tí ń gbé Habibu lẹ́yìn. Malam mi ò bá ń dó màáyún kankan, ó wà nú ẹni tí ń fún Habibu ní ìwúrí. So bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn ọmọ inú, kí má sọ pé gbogbo, so àwọn kan nú àwọn ọmọ inú
ilé ẹ̀kọ́ àfáà yẹn so àti àwọn àfáà kan nínú àwọn àfáà ilé ẹ̀kọ́ àfáà yẹn bóyá àwọn ẹni tí wọ́n kọ́ àwọn ọmọlẹ́kọ̀ọ́ ń bẹ àbáwọn tí wọ́n jáde ń bẹ tí wọ́n tún kọ́ àwọn ọmọlẹ́kọ̀ọ́ wọ́n ń kín Habibu lẹ́yìn so tó túmọ̀ sí pé àwọn ẹni yún gangan tí wọ́n pe àpéjọ yún so àwọn gangan náà ọ̀rọ̀ yẹn bẹ̀rẹ̀ sí bá wọn wí nípa pé wọ́n ń kún àbúrò ẹni yìí lọ́wọ́ so àìmọye bí ni a ti rí tí mọ́lá mi ò bá ń dọ́mà tí ó tún máa kí mùdírù tí ó tún máa ṣe kíní kan yìnyín rí nígbésí ayé mi rí kí mọ́lá mi ò bá ń dọ́mà tako Habibu yìí nígbésí ayé mi yìí tí rí so jàjà tẹ́lẹ̀ ìtafà yóò fi ṣe bẹ́ẹ̀ afá yóò tún máa kí náà ni oye so ọ̀rọ̀ tí Professor Khidir sọ yìí wallahi ọ̀rọ̀ tó dáa ni bó tẹ̀já sí pé wọ́n láwọn lapses so wọ́n sì láwọn ibi tó wá sí pé èèyàn gbọ́dọ̀ wá fákọ̀ wọn lórí ẹ̀ oye so bí à ń kí àwọn oníbídíà à ń darapọ̀ mọ́ wọn à ń rìn káàkiri pẹ̀lú wọn à kàn ṣe gbogbo àwọn nǹkan tó wá sí pé kò tiẹ̀ bá ẹ̀sìn kò tiẹ̀ bá ìmọ̀nà lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so gbogbo àwọn gbọ́ntìgbọ́ntì yẹn so àmọ́ èyí tí wọ́n wí yìí ọ̀rọ̀ tó já sí pé ó ṣe kí ni ó wà òkè ni ó yé báyìí so Habibu ẹni ànú ni aláìmọ̀kan ni ẹni kankan ò lè gbé lẹ́yìn rẹ̀ àfẹni tó bá já sí pé kò bá mọ ẹni tí ń ṣe so ẹ̀yin tẹ́ wá jẹ́ ẹranko tẹ́ wà lẹ́yìn Habibu so ẹ wá ń jáde ẹ wá ń bú Professor Khidir so kò sí tẹ́sí náà tẹ́lẹ̀ tó tayọ kẹ́ jáde oye tálọ́bẹ̀ ẹ̀dà tó bá lè sọ àyà kalẹ̀ báyìí nìsín ẹ máa gbọ́ mi dáadáa tálọ́bẹ̀ ẹ̀dà bá lè sọ àyà kalẹ̀ báyìí nìsín tí ń sáìnì pé Habibu yìí ṣe alágbàkú ìyẹn ẹni ànú ni ẹni ìsìn aláìmọ̀kan ìyẹn ni kálọ́bẹ̀ ẹ̀dà sọ àyà kó mọ sáìnì ẹ̀bẹ̀ wallahi àwọn ọmọlẹ́yìn Habibu wọ́n fẹ́ lálàsí àlọ́bẹ̀ ẹ̀dà gan fúnra rẹ̀ wọ́n lè lálàsí ọba tó dá wọn gan fúnra rẹ̀ nítorí Habibu yìí oye ká tó wá sọ èèyàn ni wọ́n wá ní sọ pé àwọn fẹ́ bú nítorí Habibu àwọn ẹni tí wọ́n ṣe tán láti bú bàbá wọn nítorí Habibu àwọn tí wọ́n sí pé so wọ́n ń ṣe alwalahu àti albarahu lórí aláìmọ̀kan ẹni ànú yìí so fún délé ọ̀rọ̀ tí wọ́n sẹ́ Khidir sọ ọ̀rọ̀ tó dá ní àmọ́ so àwọn ẹni tí wọ́n pe àkójọ yẹn gẹ́gẹ́ fún aláàrẹ̀ níbi tẹ́ ti ń sọ̀rọ̀ yẹn àwọn gan náà wọ́n wà náà àwọn ẹni tí wọ́n ń gbé Habibu lẹ́yìn ní mádà mímú bá ń dó máa yìí gan fún alára wọn oye abẹ́lọ́bẹ̀ẹ́dà kó mọ́ ṣáà fi ọ̀nà mọ́ gbogbo wa kó sì pè wá papọ̀ sórí tí ń jẹ́ òdodo súnà Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Tayyib, barakallahu fikum ẹ máa nínú ẹ̀sìn wa lórí fundraising tá ń bèèrè fún kálọ́bẹ̀ẹ́dà mọ́ ṣáà ṣe kí ni kó mọ́ ṣáà san wá ní ẹ̀sìn lórí so tá ń bèèrè fún láti yá sí pé ká fi ra ilẹ̀ fún ilé kéwà tí mọ́sálásí tá ìsọ pé ilẹ̀ náà lọ fún 14 million naira walhamdulillah lọ́wọ́lọ́wọ́ báyìí allọ́bẹ̀ẹ́dà ní ká ti rí 6.5 million naira yes tí mi bá ṣe so allọ́bẹ̀ẹ́dà ní ká ti rí 6.5 million naira so ẹ máa nínú ẹ̀sìn wa allọ́bẹ̀ẹ́dà abẹ kó mọ́ ṣàbáwá sanyẹ́lẹ̀ san lórí so èyíkéyìí àwọn ẹni tó bá ti dá sí táàmà àtẹni táàmà kálọ́bẹ̀ẹ́dà mọ́ ṣàbáwá ṣàlékún arziki fún àní dónà ni ẹ má ṣàbáwá dá sí lẹ́yìn tálọ́bẹ̀ẹ́dà bá ṣe gbàláyé nínú arziki fún so àkáǹtì wa 0045790267 Shehu Ahmad Yusuf Unity Bank. Naam.